wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣìbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, June 9 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033889161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe káwọn ìbàlẹ̀ ọkàn kan fẹ́ wáyé látàrí ọ̀rọ̀ iṣẹ́ yín, ṣùgbọ́n kí ẹ rí dájú pé àwọn ọ̀rọ̀ iṣẹ́ àbí ròyìnròyìn iṣẹ́ kẹgbẹ́ sẹ́gbẹ́ kan, kí ẹ lọ àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ lénìí, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín dáadáa, ẹ free mind yín, kí ẹ wà positive, ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà báwọn ènìyàn ṣe lénìí, kí ẹ sì jáwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ máa fẹ́ wá ìyípadà eré nínú ìgbésí ayé yín lénìí. Àwọn ìyípadà tí ẹ sì wáyé, kí ẹ rí dájú pé ẹ mú lò dáadáa, á ràn yín lọ́wọ́ púpọ̀. Ọjọ́ tòní tẹ́ bá ti ní issue kan láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ẹ rí dájú pé ẹ wọ́nà àbáyọ lé lórí lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára láti fi wá solution sí. Ẹ wá tó wá gbọ́dọ̀ sàn gbé bóyá tó bá dìgbà míì lẹ́tọ̀ọ́ wá solution o. Kí ẹ rí dájú pé ẹ wá solution náà lénìí, kí ẹ wà positive, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí àwọn nǹkan kékeré kan fẹ́ múnú bí yín, bóyá látàrí àwọn ìdíwọ́ ìdènà kékeré kan tó sì jẹ́ pé àwọn ìdíwọ́ ìdènà náà bẹ́ẹ̀ ṣe ń tiraka láti rí dájú pé ẹ mú kó ó sì wà ń bẹ́ẹ̀. Lọ́jọ́ tòní, ìfaradà àtọgbọ́n báyìí lẹ́lò láti fi kojú kùdìẹ̀kudiẹ tó bá ń jẹyọ níbikíbi. Ní ìgbẹ̀yìn ṣá, ẹ ṣàṣeyọrí lórí ohunkóhun lénìí. Kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ́sí èèyàn. Ẹ gbà láfíà láàyè, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì má ṣe jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lénìí ara yín máa yá gágá, tí ẹ sì máa ní ìgboyà àti ìrètí pé gbogbo kan máa dára lọ́jọ́ iwájú. Lọ́jọ́ tòní, kí ẹ lo akitiyan àtàrà yíyá gágá yìí láàyè iṣẹ́ pẹ̀lú láyìíká yín, á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́ púpọ̀. Lénìí kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rore gbámú, ẹ má rìn ìrònú rárá lénìí o. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ fa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, ẹ sì gbọ́dọ̀ wáṣọ dúdú lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ẹ máa fẹ́ figure out àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ fún ìgbésí ayé yín lénìí. Ẹ máa fẹ́ rí dájú pé gbogbo nǹkan yẹn ẹ fẹ́ wọ̀nà tẹ́ fẹ́ gbé gbà láti rí dájú pé ọwọ́ yín tó, láti rí dájú pé ẹ rí gbámú. Èlé dára púpọ̀ láti fi plan nípa àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ fún ìgbésí ayé yín, tó sì jẹ́ pé gbọ́dọ̀ tẹ̀lé àwọn plan náà. Ọjọ́ tòní, ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ ìgbésí ayé yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ rẹra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ pa àwọn àṣírí ìkọ̀kọ̀ yín mọ́, pàápàá àwọn nǹkan tí ẹ̀ ń plan yìí. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, inú yín máa dùn, ọkàn yín máa balẹ̀, ẹ máa fẹ́ gbájúmọ́ ọ̀rọ̀ olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Máa fẹ́ ṣàwọn kan tá tó olólùfẹ́ yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ṣe wá ń create àkókò fáwọn tó jẹ́ olólùfẹ́ yín, kẹ́yìn náà create àkókò fẹ́yìn náà, kẹ́ sì kí ara yín. Ẹ múra dáadáa lénìí, kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Gbogbo àwọn nǹkan tó dàbí ìròyìn kẹgbẹ́ tẹ́gbẹ́ kan kẹ́ enjoy ara yín lénìí, ẹ máa fẹ́ báwọn èèyàn ṣe lénìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn lẹ máa pàdé lọ́jọ́ tòní tẹ́ máa bá ṣe. Èyí ni kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ẹ lè máa ṣe òyìnbóyìí, ẹ lè máa ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ gbésí ayé yín, tó sì jẹ́ pé ìrònú náà jẹ́ èyí tó máa lọ lọ́nà gbọ́ọ̀rọ̀. Ó ṣeéṣe bóyá àwọn kankan tó ti ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín látijọ́ mẹ́ta lẹ́ ń ronú nípa ẹ̀ lénìí, kò dára rárá kí ẹ finú tọ̀yàn rárá. Ṣùgbọ́n ẹ lè bá ọ̀rẹ́ tímọ́tímọ́ yín kan sọ̀rọ̀, ìyẹn á ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ìrònú yín kó tún ṣẹ́pẹ́rẹ́, tẹ́ máa tún lè mọ ibi tẹ́ fẹ́ darí ọ̀rọ̀ yín gbà lénìí, kí ẹ ní ìrètí gbogbo kan máa da, ẹ free mind yín kí ẹ wà positive. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ẹ rí dájú pé ẹ kíyèsára, kẹ́ sì kí ara yín, kẹ́ ṣètọ́jú ìlera ara yín dáadáa lénìí. Ó ṣeéṣe kí ẹlẹ́nìyàn kan tí ẹ fẹ́ bá wíjọ́ lọ́jọ́ tòní tó ṣe é pé ẹni náà máa jẹ́ ẹni tó ṣe é pé ó wà tọ́ọ̀fù bákan, tàbí kó má tiẹ̀ wulẹ̀ understanding dáadáa, kí yẹn sì lè fẹ́ ṣàkóbá fún mental health yín lénìí. Kẹ́ kíyèsára lénìí, kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ má ṣe jẹ́ kí àwọn kan tó bá ṣẹlẹ̀ lénìí kó ṣàkóbá fún yín rárá. Tẹ́ bá ti fàyè gba bẹ́ẹ̀, á jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ yín kó lọ dáadáa, tó sì jẹ́ pé máa rí ṣe láàyè iṣẹ́, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive dára. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì nínú ìgbésí ayé yín, ṣùgbọ́n gbogbo àwọn àkókò tó kù pátá ló dára púpọ̀ fẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lásìkò yìí ẹ̀ ń go through àwọn nǹkan tó dàbí gbà pé ó le koko bákan, ṣùgbọ́n sùúrù àti ìfaradà báyìí òun lẹ máa ní o lọ́jọ́ tòní. Àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ ó dàbí ìgbà pé kò tí máa bọ́ sí bí ẹ ṣe ń fẹ́, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà yìí kó padà máa wáyé, tó sì jẹ́ pé ìrètí àti ìgboyà pẹ̀lú ìfaradà tẹ́ni ló máa ràn yín lọ́wọ́. Ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan wọ̀nyí pátá lẹ máa borí rẹ̀, tó sì jẹ́ pé máa padà borí rẹ̀ náà ni. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, tẹ́ bá lè lo àkókò àti ìgbà ọjọ́ tòní pẹ̀lú òbí tàbáwọn tó ṣe é pé wọ́n dàgbà kan nínú mọ̀lẹ́bí yín, ó máa jẹ́ ohun tó dára púpọ̀, ajé tó ṣe é pé àwọn gan máa nífẹ̀ẹ́ sí púpọ̀. Tẹ́ bá wà pẹ̀lú wọn lọ́jọ́ tòní, kẹ́ sì kẹ́ wọn, kẹ́ ṣètọ́jú wọn, kẹ́ ṣe dáadáa sí wọn. Ẹ̀yin gan tún padà dúpẹ́ ń pẹ́ tí ẹ ráyè àti lo àkókò àti ìgbà pẹ̀lú wọn lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká, ẹ fọgbọ́n àfẹ́yẹ tó lọ́n fi ń ṣe ohunkóhun, kí ẹ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Teal green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lénìí ó ṣeé ṣe kí àìlera kó fẹ́ jẹyọ fún yín o. Kẹ́ rí dájú pé ẹ prioritize ọ̀rọ̀ ìlera ara yín dáadáa, kẹ́ mójútó dáadáa. Lọ́jọ́ tòní ara yín máa tún yá gágá, tẹ́ bá lè lo ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín láàyè iṣẹ́, kí yẹn sì máa ran iṣẹ́ yín lọ́wọ́. Lọ́jọ́ tòní kẹ́ má kàn jíjí bó ṣe lọ lórí ohunkóhun, kẹ́ ṣe nǹkan yín létòlétò dára, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 lọ́sàn-án sí aago 5:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.